Ayo Ganu, abi you know Ganu si Ọlọ́run ṣe confirm tested. Ẹyẹ ni bàbá yẹn. Lọ sí ọ̀dọ̀ ẹni tí ń ṣe alákòóso fún ètò ìdájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà Lateef Fagbemi àti ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tógun wípé kí wọ́n bẹ̀rẹ̀ àti máa finá mọ́ ẹni tí ń ṣe gbajúgbajà olórin yìí ó ìyẹn K1 The Ultimate gẹ́gẹ́ bí ó ṣe dàbàrú gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ààbò ti pápákọ̀ òfurufú ní ọjọ́ ìṣẹ́gun láàrin ọ̀sẹ̀ yìí níbi tó ti ń gbìyànjú láti wọ ọkọ̀ òfurufú yìí láti ìlú Ìbàdàn lọ ìlú Àbújá ẹnumí àgò lọ sí ìlú Èkó ní ẹ kò bá gbàgbé wípé ṣáájú ni ẹni tí ń ṣe alákòóso fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú ní orílẹ̀-èdè Nàìjíríà Festus Keyamo ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ẹ wò ó K1 The Ultimate ó ti dàgbàrú àwọn nǹkan fún àwọn nítorí náà àwọn ti gbé sínú ìwé dúdú blacklist kò gbọdọ̀ láǹfààní láti wọkọ̀ òfurufú fún oṣù mẹ́fà ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wọ́n ní nínú ọ̀rọ̀ tí wọ́n tún fi léde láìpẹ́ yìí ni wọ́n fi sọ di mímọ̀ wípé ṣe rí ọ̀rọ̀ yẹn kò tí ì tán síbẹ̀ o àwọn ti kọ̀wé ẹ̀sùn tako K1 The Ultimate lọ sí ọ̀dọ̀ alákòóso fún ètò ìdájọ́ àti ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n ṣiṣẹ́ ìwádìí dáadáa lórí K1 The Ultimate irú ìwà tó wù yẹn ó mú ìfurasí dání gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ bí ẹ kò bá gbàgbé bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ dandan ni wípé K1 The Ultimate ni ó fẹ́ wọkọ̀ òfurufú bálùjẹ̀tì níbẹ̀ ni wọ́n ti wá ń ṣe àyẹ̀wò rẹ̀ ni wọ́n rí wípé flask kan èyí tí ó gbé dání ohun kankan wà níbẹ̀ tó dàbí omi nígbà tí wọ́n yóò yẹ̀ wò kò jẹ́ kí wọ́n yẹ̀ wò ó ní omi ló wà níbẹ̀ láì mọ̀ wípé ọtí ni ó wà níbẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn ti fìdí rẹ̀ múlẹ̀ ní o nígbà tí wọ́n yóò sọ di mímọ̀ wípé bó ṣe ṣe báyìí arábìnrin tó jẹ́ awakọ̀ yẹn ló jáde sọ̀rọ̀ wípé ó dá sí òun lára wọn ni ó tún sọ fún àwọn wípé do you know who I am ó tún sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tó dàbí ìdúkokò wọn ní ilé yìí ni wọ́n jọ ń pa o tí K1 The Ultimate fi gbìyànjú ní láti lọ gbégi dínà ọkọ̀ òfurufú láti máa lọ kótó di wípé ọkọ̀ náà ó gbéra ó ṣíra ẹ wò ó níbi tọ́rọ̀ débọ̀ yìí wọ́n ti fi òfin de K1 The Ultimate ó ní pé kò gbọdọ̀ wọnú ọkọ̀ òfurufú fún oṣù mẹ́fà bẹ́ẹ̀ náà ni wọ́n ti mú ọ̀rọ̀ rẹ̀ lọ sí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà àti ọ̀dọ̀ ẹni tí ń ṣe adájọ́ àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ fẹ́ kà á ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post lẹ́kùnrẹ́rẹ́ lẹ́ọ̀rẹ́ níbẹ̀. Ayo Ganu, abi you know Ganu si Ọlọ́run ṣe confirm tested. Ẹyẹ ni bàbá yẹn. Ayé àtijọ́ ló máa ń sọ pé ẹyẹ òun sọ fẹ́ yẹ kókò bọ̀ ọ̀gbẹ́ni ẹyẹ gan ti mọ̀ kókò bọ̀ fà rẹ̀ báyìí ẹyẹ náà fẹ́ rí o K1 get afẹ́ rí ojú ló ká báyìí wọn ó fẹ́ dọ̀fẹ́ ni tó báyìí bẹ́ẹ̀ ó fẹ́ èèyàn tó yẹ pé kò bójú wẹ̀yìn kó tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ìbẹ̀rẹ̀ mú wa o ìdàgbàsókè ìkúrè kọjá ìbẹ̀rẹ̀ mú wa o ìdàgbàsókè o ilé yá bá mi. A ní kò ń ṣàtì ní K1 àmúdání wọn omi ni K1 The Ultimate òun lọ fẹ́ gbé fò the normal wọn náà ní àwọn pilot àtàwọn tó wà ní airport wọn náà bínú aláyé pé aláyé yóò jẹ́ kó gànú sí ni wọn ní wọn fún wọn lówó àwọn akẹ́kẹ́ everybody máa ń ṣe pé ẹbí mi ló you have to ṣe. àwa dé láti ń dé Àyìndé ọmọ gbọ́lá hàn máa ní fowó ṣe. ẹ wò ó lọ́gọ́st 2025 ní Nàmàbí Azikiwe airport ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún ó bá ní lọ́kàn jẹ́ púpọ̀
èmi ló ṣẹlẹ̀ sí Ọmọgbọ́lá ọmọ ní kó owó ṣe lórí ọ̀rọ̀ tí ò tó nǹkan ọ̀rọ̀ ọgbọ́n mi sí omi ò tó ọ̀rọ̀ omi tí mo mú ní láàrùn tí wọ́n mọ̀ níbi òní wọnú pléè mo bá níṣẹ́ ẹ̀mọ̀ mí ni wọ́n ní pé mi lè wọlé ẹ̀yìn tèmi kí n tó wí kí n tó bọ̀ páílọ̀tì ó ti sáná sí pléènì Àyìndé Ọmọgbọ́lá ọmọ ní fowó ṣe kí n tó bojú ẹ̀yìn mo bá ti ní ọ̀hún tí ń fẹ́ bọ̀ bí ìjì mo bá ra bẹ̀rẹ̀ lórí ọlọ́run ló yọ mí ìlàyílà láwùrà mi wàhídù òun ló yọ mí Àyìndé Ọmọgbọ́lá ọmọ ní fowó ṣe ọmọ ní fowó ṣe ọmọ ní fowó irú kí lè yí ọmọ ní fowó ṣe wọ́n mẹ́wú ẹdúdú wọ́n mú egbò pa ọmọ ní fowó ṣe wọ́n má gùtàn bọ̀ lọ́jọ́ wọ́n mú èyí ọ̀ṣun ọmọ ní fowó ṣe bálùtẹ̀ tí ò láwọn ògbẹ̀mí mi ọmọ ní fowó ṣe. wọ́n gbọ́dọ̀ ti ẹ̀pọ̀ bí ipa ẹ bá mú fóònù mo fẹ́ polówó òde ẹ bá mú fóònù nílà. Alhaji Wasiu Ọmọgbọ́lá Ayinde Marshal àkọ́kọ́ ó yẹ kí ẹ kọ́kọ́ apologize fún ìwà tí ẹ wù ìyẹn non-compliance. Ẹ̀kejì ó yẹ kí ẹ apologize fún àwọn mẹ́mbà Value Jet àti àwọn staff airport authority. Kẹ́tù wá apologize fún Soname fún nǹkan tí ẹ ṣe torí ẹ̀yin of all people ó yẹ kí ẹ mọ̀ better as a frequent traveller tí ẹ jẹ́ pé nobody is above the law. Ṣẹ́rí tó bá yẹ pé ọmọ yín ni pilot yẹn tí èèyàn kan wá dúró tó ní òun wà superior ju anybody lọ tó wá wu irú ìwà tẹ́wù yẹn as a person ṣé inú yín máa dùn tí ọmọ yín bá délé láti sọ fún yín pé nǹkan báyìí ni ojú òun rí ní ẹnu iṣẹ́. Ṣé rí ìwà yìí ò dáa o èmi ò dẹ̀ kí fẹ́ dá sí ọ̀rọ̀ yín torí ẹni tí ayé bá ń fẹ́ kò ní àbùkù kankan òun ni ọ̀rọ̀ yín ìdí tí mi ò ṣe kí fẹ́ dá sí ọ̀rọ̀ yín nìyẹn ṣùgbọ́n galegale yín ó máa ń pọ̀ ẹ dẹ̀ fẹ́ sọ ìjọba President Bola Ahmed Tinubu ẹ fẹ́ sọ lẹ́nu ni torí àwọn èèyàn ti ń sọ̀rọ̀ wọ́n ní tìtorí pé ẹ mọ president rí èmi dẹ̀ sọ fún wọn mo ní anytime come any given time ìwà yín nìyẹn ẹ bá mọ Trump ìwà yín òun nìyẹn take advantage pé torí pé ẹ mọ Mr. President rí bí ẹ ṣe rí nìyẹn ẹ jẹ́ rán yín létí ní 25th of August 1993 ní agbolé June 12 tí wọ́n ní wọ́n máa gbé ìjọba lẹ̀ fún alágbádá ìyẹn ìjọba Babangida ẹ̀yin ẹfẹ́nu yín kọrin ẹni ìgbà tẹ́ lọ sí Amẹ́ríkà ẹni wọ́n ní káwọn tó ní American passport kí wọ́n dúró sẹ́gbẹ̀ẹ́ other passport kó dúró sẹ́gbẹ̀ẹ́ àwọn òyìnbó wá ń ti gloves bọ ọwọ́ pé mọ̀ nǹkan tí wọ́n fẹ́ fi gloves ṣe àṣé wọ́n ń prepare láti fẹ́ ṣiṣẹ́ wọn ni wọ́n wá ń search yín títorí pé wọ́n fẹ́ fi ọwọ́ kàn yín ọwọ́ lásán láti fi kàn yín ẹlẹ́ comply pé bí wọ́n ṣe ń treat àwọn foreigners yẹn pé kí Nigeria àti other African leaders kí wọ́n túlù ṣe kí ló dé tí ẹ ṣe comply lọ́jọ́ náà lọ́hùn kí ló dé tẹ́ ẹ ṣe kí tẹ́ advice àwọn African leaders pé kó túlù ṣe ṣebí leader òun lẹ́yìn náà aṣíwájú lẹ́yìn náà ó yẹ kẹ́ lead by example ni. Another one tó tún ṣe ojú mi ní Ilford ní ọjọ́ tí ọmọ Fẹ́mi Small yẹn tó harass yín Alájà Kàfílà Oríyọmí wọ́n dúró síwájú yín lọ́jọ́ náà lọ́hùn ẹ kí ẹlẹ́ẹ̀ni ṣeré ìyẹn ni pé ẹ ń jà fún right yín ẹ mọ right yín
torí pé ọmọ yẹn assault yín ẹ wá ní tó bá bí ọmọ yẹn dá kó fi ẹsẹ̀ kan Muritala ní Nàìjíríà màmá ọmọ yẹn ó wá láti Amẹ́ríkà ó mú ọmọ yẹn wá bá yín ní Nàìjíríà láti wá bẹ̀bẹ̀ ni so ó yẹ kẹ́ mọ̀ bẹ́tà pé ìwà tẹ́ wù kò dáa torí pé kí ni authority òun lè ń deal pẹ̀lú another one òun ni pé wọ́n ní a kì í mú alájá ká sọ ajá ẹ̀ lóko ẹ mọ̀ ṣọ́nàmẹ̀ dáadáa ẹ mọ̀ value jet dáadáa kò sí nǹkan kí nǹkan tí ò bá lè ṣẹlẹ̀ ó yẹ kẹ́ wo ti ṣọ́nàmẹ̀ kẹ́ wò mọ́ àwọn pípù yẹn lára wọ́n dẹ̀ sọ wọ́n ní ṣọ́nàmẹ̀ wà lórí fóònù pẹ̀lú yín ó ń bẹ̀ yín pé kẹ́ má bínú ó tún provide private jet pé kàn fi gbé yín ṣùgbọ́n agídí yín kò jẹ́ kí ẹ lè meet up pẹ̀lú flight yẹn àwọn aláìmọ̀ kan àwọn amukumẹ́kọ̀ kan wọ́n wá ní jẹ̀bi ẹ̀yin gangan fúnra yín mọ̀ pé jẹ̀bi as a frequent traveller ó yẹ kí ẹ comply pẹ̀lú rules and regulations ni but ṣé tá bá torí ẹrú tá bá fi ṣe òfin ṣó yẹ ká rú òfin yẹn ti torí ọmọba ni ẹ pàtàkì apologize kí àwọn sycophant àwọn amukumẹ́kọ̀ tí wọ́n rí yín as untouchable kí wọ́n lè mọ bí èèyàn ṣe ń wu ìwà torí ìwà tẹ́wu yẹ kò dáa rárá ẹ bọ́ta kí apologize kí ìlú lè ní lọ síwájú kẹ́yìn náà kẹ́ lè ní ìsinmi Èkó ò ní bàjẹ́. My name is Abisoye Oyeyemi Adegboyega Oyèkúlẹ́yìn Oṣòdì.